káàbọ̀ padà sórí ètò yìí Eji Owuro tó sọ̀rọ̀ nípa oge ṣíṣe. Wọ́n ní pé kí ni ohun tí mo fẹ́ kọ́ yín lẹ́nu arábìnrin kan pè mí. Wọ́n ní wo èmi àwọn máa ń ṣe gbogbo ìmọ́tótó táwọn máa ń ṣe. Èmi máa sọ pé káwọn fọrí, káwọn fapá, káwọn fẹsẹ̀ gbogbo làwọn máa ń ṣe ṣùgbọ́n pípùsì ò jẹ́ káwọn gbádùn. Mo rò pé ṣé nǹkan báyìí tẹ̀ ń jẹ́ gbogbo nǹkan tí mo ní káwọn má ṣe báyìí làwọn ò ṣe. Gbogbo nǹkan tí mo ní káwọn ṣe làwọn ṣe. Àtẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tí mo wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Mo wá rí wípé yàtọ̀ sí pé ìmọ́tótó ara wọn, àwọn nǹkan tí wọ́n ń lò sí ara wọn ṣé wọ́n ń ṣe ìmọ́tótó ẹ̀. Mo bẹ̀rẹ̀ mọ̀ káwọn obìnrin a máa ṣe makeup gan. Oríṣiríṣi nǹkan dẹ̀ la máa ń lò. Ẹ wo ọ̀tọ̀ ní tá a fi ń fabí, ọ̀tọ̀ ní tá a fi ń fàsàlẹ̀ ojú, ọ̀tọ̀ ní tá a fi ń kòkè ojú, ọ̀tọ̀ ní tá a fi ń kòkè ìsàlẹ̀ ojú báyìí, ọ̀tọ̀ ní tá a fi ń fa contour, ọ̀tọ̀ ní tá a fi ń fa highlight, ọ̀tọ̀ ní tá a fi kún foundation, ọ̀tọ̀ ní tá a fi kún powder. Ṣé ẹ wá dúró brush tá a máa lò sójú wa àti pad àwọn fóòmù tá a máa fi ń kun ojú yẹn. Gbogbo àwọn nǹkan tá à ń lò sí ojú wa yìí gbogbo ẹ̀ pátápátá bó ṣe pọ̀ tó ni ó ní ìtọ́jú wọn. Ẹlòmíì ó ti sweat kó tó kun foundation. Fọ́ọ̀mù tó mú fẹ́ fi kun foundation òun ló ṣe kí ni òun ló fi mọ́ọ̀pù sweat tó sweat. Ó wá mú ó kì í sínú powder ó fi pa ojú ẹ̀ padà. Sweat tó sweat ká má gbàgbé pé ó ti kó ìdọ̀tí o torí pé nǹkan tó bá ti jáde lára wa ìdọ̀tí náà ni. Ó wá mú ó kì bọnú powder ó fi kun ojú ẹ̀. Ó mú búrọ́ọ̀ṣì ó kì bọnú foundation ó fi kùn ún. Ọ̀rẹ́ ẹ̀ kejì yẹn náà dé àfẹ́yàmí pàdé pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ó mu ẹ̀fẹ́yàmí lipstick ẹ̀ bóyá ó ní egbò lẹ́nu bóyá ó ní àwọn àìsàn kankan lẹ́nu ó mọ̀ ṣùgbọ́n ìwọ ṣe kí ni ó gbé fún un ó mu ó gbà ó lẹ̀ mójú ó lẹ̀ mẹ́tẹ̀ ìsàlẹ̀ ojú tó lọ́wọ́ yìí bóyá ẹni tó yẹ pé ó ní àpólò ni ó gbà ó fún ní eye pencil ẹ ó ṣe kí ni ó mu ó fi kùn sàlẹ̀ ojú ẹ̀ ìwọ náà wá kápólò ṣe ni pé yàtọ̀ sí ìmọ́tótó ara wa àwọn nǹkan tá à ń lò láti fi ṣe oge yìí a gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ ṣe rí àwọn brushes àtàwọn fóòmù wa tá a níyẹn at least ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ẹ máa nù ú ẹ ra wipes àwọn bíi tíṣù tó jẹ́ tó lómi yẹn ẹ rà á tẹ bá rà á sínú ẹrù makeup yín tẹ bá ṣe ń lò tán ẹnu báyìí ẹnu dáadáa so that a kó àwọn powder foundation ìdọ̀tí tó bá wà lára ẹ̀ a kò dànù tó bá dẹ̀ di bóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ tàbí ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì ẹ ṣe omi tó lọ́wọ́rọ́ díẹ̀ tó jẹ́ pé ọwọ́ lè wọ̀ báyìí tí kankan ò ní ṣe kẹ́ kó àwọn búrọ́ọ̀ṣì yìí àwọn fóòmù yìí kẹ́ kó sínú ẹ̀ ẹ lè fi àwọn ọṣẹ kéékèèké bí abí shampoo ẹ lè fi sínú ẹ̀ kó fi hó ẹ fọ̀ tẹ́ bá fọ̀ ẹ ṣàn nínú omi tútù ẹ ṣàn kẹ́ fún báyìí kẹ́ wá fẹ́ báyìí kó ro omi kẹ́ wá sa sí orí ibi tí ó ní kí òòrùn kó pa kátẹ́gùn pa torí náà tó bá fẹ́ ra àwọn brushes yìí àtàwọn fóòmù yẹn jẹ́ kó jẹ́ ojúlówó torí tẹ́ bá ra fake kò ní wúlò tẹ́ bá ti fọ̀ ó máa já túpẹ́túpẹ́ ni bó tẹ́ bá ra original tó yẹ pé human hair ni wọ́n fi ṣe àwọn fóòmù tó lọ́jọ̀ ni wọ́n fi ṣe tẹ́ bá fọ̀ á wà bó ṣe máa wà ní ṣùgbọ́n tó bá ti jẹ́ pé synthetic lẹ́lẹ́ ra àwọn fóòmù tí yóò gbé kan tó jẹ́ pé rọ́bà ni wọ́n fi ṣe ẹ̀mọ̀ kí tẹ́ bá fọ̀ ó máa tú yẹ́bẹ́yẹ́bẹ́ ni ìdí nìyẹn tó fi jẹ́ pé gbọ́dọ̀ ṣe pàtàkì ẹ gbọ́dọ̀ máa fọ àwọn nǹkan tẹ́ fi ń ṣe ojú yín ó ṣe pàtàkì ẹlòmíì rẹ̀ pè mí ó lóun ò lè ṣe kóun má ní iná lórí ó ní bọ́dọ̀ tí ń gẹrun ó ní òun gẹrun ní ọ̀dọ̀ bábà kan mo ní ṣó ní clipper ti tẹ̀ ó lóun ní clipper tó ń bọ̀ tó ń máa make sure pé wọ́n fọ̀ báwo ló ṣe mọ̀ pé nǹkan tí wọ́n fi ń fọ̀ yẹn bóyá omi lọ́dà sínú ẹ̀ wọ́n sọ pé àwọn da antiseptic tàbí spirit sínú ẹ̀ ó lè mọ̀ ẹ̀yin ọkùnrin tí wọ́n fẹ́ gẹrun yóò dá sí gbogbo yín kẹ́ ní clipper yín kí ni yóò wọ́n fàlàfíà ara yín ẹni clipper yín tẹ́ bá wá ní clipper yín tẹ́ bá dé barber salon ẹ rí àrídájú wípé wọ́n nù wọ́n fọ̀ pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ kó fi fọ̀ tí òfin ní jẹ́ kẹ́ kó àrùn àwọn kọ́ọ̀mù tẹ́ ń lo ibo lẹ́ ń fi sẹ́lómi tó bá ti yan tó bá kọ̀ jù tó bá fẹ́ wá lọ́jọ́ kejì láti máa rí lẹ́yìn bí mirror ẹ̀yìn bẹ́ẹ̀dì ẹ kì í sápò àpò ẹ̀yìn àwọn aṣọ tẹ́ ẹ wọ̀ bóyá aṣọ tó ní kẹ́míkà ni ó ti dààmú kóòmù ẹ dà sórí ẹ bá ní pé inú mi ń já láàrin inú mi ti pa jẹ níwájú gbogbo bíbà yìí àwọn ọkùnrin tó máa ń dárun sí tó ń dárun gbọ̀ sí ìtọ́ fi ń yà àwọn sọ pé ó ti kóná kó ṣe ní kóná ẹ ṣe ìmọ́tótó àwọn brush àtàwọn comb tẹ́ ń lò ẹ ní láti ṣe ìmọ́tótó ẹ̀ personal thing yìí ni kò ń ṣe pé mo ya ohun àwọn nǹkan kan wà tí ẹ gbọ́dọ̀ máa ṣe ẹ̀ bíi powder tá fi ń kun ojú ẹ má máa ṣe ẹ̀ brush tẹ́ fi ń kun ojú yín ẹ má máa ṣe ẹ̀ kò yé yín comb tẹ́ fi ń ya orí yín ẹ jẹ́ kó jẹ́ titi yín nìkan ẹ lè ní extra àpòkè ẹni tó bá fẹ́ ya kó ya àmọ́ ìtẹ́yìn fi ń ya titi yín ẹ jẹ́ kó jẹ́ tìtorí yín nìkan nítorí wípé àwọn nǹkan tó ṣe pàtàkì kẹ́yìn nìkan kẹ́ máa dá lò ni
kẹ́ má bàa kó àwọn àrùn àtàìsàn tí ò yẹ wọ ojú yín, àwọn foreign bodies, àwọn nǹkan tí ó yẹ kó wà lójú, àwọn pimples, èélá, ifo, ìkọ̀ọ̀kan. Ẹ má jẹ́ kí àwọn nǹkan tẹ̀ ń lò yìí kó fà á láti máa hide ojú yín. Ó wọ́n kí gbogbo powder tá à ń pè kójú wa lè fine, àbí? Kójú wa lè fine làwọn powder tá à ń pè. Nígbà tó wá jẹ́ pé nǹkan tá wá ń kùn kójú wa lè fine, ó wá mú wá dá ìṣòro sí ojú wa. Ṣé mọ̀ yín pé ó ti ní bá? Ẹ má jẹ́ ká fi ọwọ́ wa fa ohun tí ò dá sí ara wa. Lóòótọ́ a lè máa ṣèmọ́tótó ara, àmọ́ ẹni tó wọ ìbúra kan tó wọ̀ fún ọ̀sẹ̀ méjì, ṣé mọ̀ yín pé kò bá àwẹ̀ ìdọ̀la lọ yóò kó dọ̀tí? Àbí ẹni kó dọ̀tí? Bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn. Ẹni tó jáde nínú odò ni tó wá kó sínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kó wá ní odò dẹ̀ mo ti ń bọ̀, ta ló fẹ́ rí kódò ló ti ń bọ̀? Ó ti kó sínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀, ó ti dọ̀tí kẹ́ ẹ. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn nǹkan tẹ̀ ń lò sára yín, bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ara yín tó wà ní ìmọ́tótó tẹ̀lé ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. Mo dúpẹ́ pé máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu lórí àwọn text messages yín àtàwọn ìpè tẹ́ máa ń pè mí, ó jẹ́ kí n mọ̀ pé máa ń gbọ́rọ̀ sí mi lẹ́nu. Àmọ́ kì í ṣe ìmọ́tótó ara yín nìkan ni ẹ gbọ́dọ̀ máa ṣe tẹ́ bá fẹ́ wà ní àlàáfíà tó pé. Àwọn nǹkan tẹ́ fi ń fọ ojú yín, àwọn ọṣẹ tẹ́ fi ń fojú yín, àwọn powder tẹ́ ń lò, àwọn fóòmù tẹ́ fi ń kùn, ẹ má jẹ́ nǹkan tó jẹ́ pé ẹnikẹ́ni kò lè mú kó máa fi ṣe oríṣiríṣi nǹkan. Ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó jẹ́ wípé gbogbo wa a máa ní tiwa lọ́wọ́ ara wa. Ó ṣe nǹkan tó jẹ́ wípé a máa pín káàkiri. Ó ṣe nǹkan tó yẹ kẹ́ pín for your own personal use, fún ara ẹ ló wà fún. Má máa pín káàkiri. Ẹ jọ̀ọ́, ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ẹni omi jẹ́ pé ó ní nǹkan lára tẹ́ ẹ mọ̀, tẹ́ lọ fún tó fi parẹ́ tó wà kó sáà máa ní gbogbo abẹ́rẹ́ mi ti wó o, kíní kan kó síbẹ̀ o. Nítorí pé àwọn nǹkan tó wà fún ìmọ́tótó ara yóò dàbí brush tá fi ń fọnu ni. Tọ́wá mú brush tá fi ń fọnu, tọ́wá fẹ́ lòmí pé gbà máa fi fọnu, kó dá tó. Torí wípé mọ́rú gum tẹ́ni ẹni, mọ́rú àrùn tó wà nínú ẹni náà, àti wípé ṣe rí ẹ̀jẹ̀ ó lè stick sára brush. Tẹ́jẹ̀ bá dẹ̀ ti kún ẹ̀jẹ̀, tẹ́jẹ̀ kan bá lọ jẹ́ èyí tó lárùn, tí kan jẹ́ èyí tí ó lárùn, tí èyí tí ó lárùn bá lọ kọlù èyí tó lárùn, ṣé mọ̀ pé ara ẹ máa dára lárùn yìí. Àwọn personal things tẹ́ ń lò fún personal use yín ó ṣe pàtàkì kẹ́ ṣe kí ni, kẹ́ make sure pé fún ara yín òun ni ó wà pẹ̀lú. Mo ti mọ̀ pé ẹ ti gbọ́ tí mo ṣe sọ yẹn. Ohun tá a fẹ́ sọ lónìí òun náà nìyẹn. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ arábìnrin Ajíbọ́lá Àtinúkẹ́. Àwọn ni wọ́n ṣe mílẹ̀ṣọ́ Zimart Word ni wọ́n gbé sọ̀rùn wá, ni wọ́n gbé tẹ́sí wẹ̀. Bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Tẹ máa bá mi dúpẹ́, bá mi pè wọ́n sí orí kíni, orí nọ́mbà wọn ìyẹn 08038444691. Lẹ́ẹ̀kan sí 08038444691. Wọ́n ti wà ní ìkàlẹ̀, ó máa kọ́ wa bá ṣe ń ṣe kí ni, bá a ṣe ń ṣe bead. Nípa àwọn ọmọ yín wà nílé, wọ́n fẹ́ sáré ṣe kékeré sí wọn lábẹ́yìn gan fẹ́ lọ patí, bóyá kọ́lọ̀ tẹ́ wá mú sáṣọ yẹn wá ní, wá rò pé tabọ́dẹ̀pọ̀ àwọn oníbìdì yìí wọ́n tẹ̀ máa disappoint wa, wọ́n ní ká mórí wá, ká mọ́rùn wá, ẹ má wò rí. Tó bá ṣe pé strand méjì mẹ́ta tẹkọ̀ máa ṣe sọ́run ara yín, tẹ máa lọ patí, tẹ máa dé tẹ̀dẹ̀ tó máa rí lò lọ́jọ́ mi. Arábìnrin Àtinúkẹ́ ti wà ní ìkàlẹ̀ láti kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa lò. Torí náà bí fẹ́ kẹ́ ṣe kí ni, kẹ́ ẹ mójú yín báyìí, kẹ́ ẹ ràn kókó mọ́tẹ́lì yín, kẹ́ ẹ mú báírò àti ìwé yín. Ìfọ́n àti báyìí pẹ́ fẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ ní kẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀, sódà tẹ bá fẹ́ ṣe fúnra yín pílì ẹ̀ ohun tí ó pẹ́ rárá ni. Ẹ jẹ́ kí n dókè lọ́hùn tí n bá ti padà dé. Àlejò mi, èmi àti wọn làjọ máa wọlé. Ẹ má lọ síbi kankan, ètò Eji Owuro ń tẹ̀síwájú.